bó tilẹ̀ ṣe wípé ọ̀rọ̀ òtítọ́ ṣọ̀wọ́n ní àkókò tí a wà yìí, ṣùgbọ́n Ọlọ́run ti pèsè ọ̀rọ̀ òtítọ́ kalẹ̀, ó sì ti mú un súnmọ́ láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babatunde Samuel. Tẹ́tí gbọ́ kó sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Ìkíní Kọ́ríńtì orí kìíní ẹsẹ̀ ìkẹwàá sí ìkọkànlá. 1 Corinthians chapter 1 verse 10 to 11. Ó wí pé mo sì bẹ̀ yín ará ní orúkọ Olúwa Jésù Kristi kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí a lè ṣe yín pé nínú kan náà àti ní ìmọ̀ kan náà. Nítorí a ti fi hàn mí nípa ti yín ará mi àti lọ́dọ̀ àwọn ará ilé Kílíò pé ìjà ń bẹ láàrin yín. Praise the Lord. Kò rí ìwàásùn tòní yìí tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ bá wa sọ ni mo pè ní ìyapa àti èso rẹ̀ nínú ìjọ. Ìyapa àti èso rẹ̀ nínú ìjọ. Ṣé rí nínú ogunlọ́gọ̀ ìjọ tó kúnta lónìí, àwọn ọmọ ìjọ ṣe ká rí mi la ní ṣọ́ọ̀ṣì lónìí. Àwọn ọmọ ọ̀dọ́ ojú ló pọ̀ ṣọ́ọ̀ṣì lónìí. Àwọn ọmọ ọ̀dọ́ tó ṣe pé wọn ò fojú fẹ́lẹ̀ ṣùgbọ́n wọn ò fẹ́ni dọ́kàn ló wà ṣọ́ọ̀ṣì lónìí. Ǹjẹ́ pé àwọn ọ̀dọ́ kan ni Paul ń bá wí ń bí? Tẹ́ bá dẹ̀ wo ẹsẹ̀ ìkẹwàá tí mo kọ́ kà, ó kọ́ bẹ̀ wọ́n ṣáájú, ẹ̀bẹ̀ ló kọ́ fi ti ṣáájú ṣe wípé mò ń bẹ̀ yín o ará pé ìrìn àjò gbàgbọ́ tá a láàrin yín tẹ́lẹ̀ ti dẹni ìgbàlá yín tí a fi ìwàásù Jésù pè yín sí ìrìn àjò yẹ kìí ṣe ìrìn àjò tí a lè fi ìyapa rìn ó ń bẹ̀ yín o ẹ̀yin ará wípé ẹ wà ní ìṣọ̀kan náà nínú kan náà kí ẹ lè máa jùmọ̀ sóhun gbogbo nínú ọ̀kan kí òun yín sì lè ṣe kan kí a lè ṣe yín pé nínú kan náà. Kó tó sẹ̀ wá fi ẹ̀sùn kàn wọ́n ní ẹsẹ̀ kọkànlá wípé òun gbọ́ sí wọn wípé wọ́n ní ìjà ń bẹ láàrin wọn. Tẹ́ bá wá kàtà mú láti ẹsẹ̀ kejìlá jáwọ́ ẹsẹ̀ kejìlá yóò ní ìjẹ́ nísinsìnyí mo wípé olúkúlùkù yín wípé èmi ni ti Pọ́ọ̀lù àti èmi ni ti Àpólò àti èmi ni ti Kẹ́fà àti èmi ni ti Kristi. Abádẹ́wòye lónìí á rí pé yẹn ní jọba nínú ṣọ́ọ̀ṣì lónìí. Ìyẹn ní ìjọba ìyapa ló wà ṣọ́ọ̀ṣì lónìí. Kò dẹ̀ fẹ́ẹ̀ sí ìjọ tí ìyapa ò gbilẹ̀ sí. Àfi àwọn tó bá ń da sọ́ọ̀bù tiwọn. Kò dẹ̀ wá síbẹ̀ ṣe lé dá sọ́ọ̀bù náà tó Yorùbá pòwe kan wọ́n ní kò síbẹ̀ ti ṣe bòrò tí ò ní rùn gbẹ́. Abẹ́ understand kò síbẹ̀ ti ṣe ohun tó ń tàdé tó ń yọ̀dé kò síbẹ̀ ti ṣe tí òórùn rẹ̀ lè dáa. Sẹ́rí mo máa ń sọ kínní kan màá ní sẹ́rí ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ò sí nínú àǹkó wíwọ̀. Ìjẹ́mọ̀ pé àǹkó ni ọ̀pọ̀lọpọ̀ ìjọ náà fi dípò ìṣọ̀kan nínú ṣọ́ọ̀ṣì lónìí. Àǹkó oríṣiríṣi ẹgbẹ́ nínú ṣọ́ọ̀ṣì ẹ wá rí wọn tó wà kó oríṣiríṣi àǹkó tó wà kó sọ́rùn yẹbẹyẹ. Ẹ rò pé bí wọ́n ti ní nínú àǹkó náà láyé wọn rí inú wọn ò dáa síra wọn. Nítorí pé kọ́pọ̀lọpọ̀ wọn kẹ́kẹ́ tó kọ́ sáǹkó ẹlòmíì ìjà lé wọ́ tiẹ̀. Lọ́jọ́ tẹ́sán kan ẹlòmíì ìjà lé wọ́ tiẹ̀. Wọ́n sì jọ rẹ́rìn músẹ́ nínú ṣọ́ọ̀ṣì. Ìyapa àti èso rẹ̀ tèmi ni ti Pọ́ọ̀lù tèmi ni ti Kristi. A rí pé irú ìgbé ayé báyìí ó dẹ̀ pọ̀ nínú ìjọ Ọlọ́run lónìí. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká gbéyẹ̀wò nínú wàásù ó ní kí ni ìyapa túmọ̀ sí. Ìyapa túmọ̀ sí àìní ìbáraẹniṣepọ̀ àníbáraẹniṣepọ̀. Ẹ rí pé Jésù sọ kínní kan ó ní pé bí ènìyàn méjì tàbí mẹ́ta bá wà tẹ́kọ̀ọ́ àwọn jọpọ̀ ní orúkọ mi nínú ìṣọ̀kan ní o nínú ìṣọ̀kan ẹ̀mí sẹ́rí a lè kójọpọ̀ nípa tara ṣùgbọ́n tá a bá kójọpọ̀ nínú ẹ̀mí Jésù ò lè fara níbẹ̀. Ó ní tán bá kórajọpọ̀ nípa tẹ̀ ó ní ohunkóhun tán bá sì fi ìmọ̀ ṣọ̀kan béèrè ṣàtúntò báyọ̀ ohunkóhun tán bá fi ìmọ̀ ṣọ̀kan that is tí ìmọ̀ wọn ò bá ṣọ̀kan wọ́n lè kóra wọn jọpọ̀ ṣùgbọ́n tí ìmọ̀ wọn kò bá fi ọ̀kan kò lè ṣeé ṣe fún wọn. Ìdí nìyẹn ìwé Ámósì orí 3 ẹsẹ̀ 4 wípé ìjẹ́ ẹni méjì lè rìn pọ̀ bí kò bá ṣe pé wọ́n fi ìmọ̀ ṣọ̀kan. Orúurú ìyapa méjì ló wà. A ní ìyapa tara ìyapa tẹ̀mí. Kí lẹ́nu ìyapa tara? Ìyapa tara ni pé kí n rí ọkọ mọ́ kí mi kémi náà mọ́ kí ọ. Ìyapa tara nu. Ìyapa síra ẹni ti ara nu. Kéèyàn méjì sọ fún wa pé
ká mọ̀ sí pàdé mọ́ o, kí mọ́ torí ọlé mi mọ́ o, kí mọ́ tún já pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ rẹ ní gbogbo tó bá jẹ́ tèmi mọ́, ìyapa tara nù. Ṣùgbọ́n ìyapa tẹ̀mí sẹ́rí ìyapa tara kò burú tó ìyapa tẹ̀mí. Ìyapa tẹ̀mí sì ló wà ṣọ́ọ̀ṣì lónìí, tara ò tó nǹkan. Tí ẹ̀mí yẹn gan ló le jù, òun dẹ̀ ló wà nùjọ́ Ọlọ́run lónìí. Ìṣọ̀kan ẹ̀mí ò sí ní ìjọmọ́ lónìí. Mo wo fíìmù kan, omijó kíkorò. Arábìnrin ẹ ó gbalé, ilé tó wá gbà, ìyá tó nílé yẹ ògbóǹtarìgì ajẹ́ni. Ìyá ẹ̀ ti wá gbogbo ọ̀nà torí pé babaláwo kan wá omijó tó korò jùlọ. Babaláwo yẹn dẹ̀ ti bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé torí pé ó jẹ́lẹ̀ yẹ òun ní ó bọ̀ òṣìṣẹ́ yẹ. Ìyá ẹ̀ ti wá gbogbo ọ̀nà omijé tó sì ló korò jù nínú òkùnkùn òun lomijé kìrìsìtẹ́nì. Ó wá gbogbo ọ̀nà tí ó fi rí lédìí mú torí pé kìrìsìtẹ́nì tó gidi ni. Kìí ṣe kìrìsìtẹ́nì aláfẹnujẹ́ bí àwọn kan ti pọ̀ ṣọ́ọ̀ṣì lónìí tán kan láwọn fẹnujẹ́ kìrìsìtẹ́nì tí ìgbé ayé wo bá ti kìrìsìtẹ́nì mu. Ó wá gbogbo ọ̀nà kò wá rí, ṣùgbọ́n èyí tó wá padà rí ni pé àfẹ́sọ́nà sísítà yẹn àwọn àti ẹ̀ ní nǹkan pọ̀ ṣáájú ọjọ́ ìgbéyàwó. Now ó dẹ̀ yẹ kán jẹ́wọ́, wọn ò wá jẹ́wọ́. Gbogbo ọ̀nà ni ìránṣẹ́ Ọlọ́run gbà tọ́lọ́run fi hàn pé wọ́n ní nǹkan kan pọ̀ kókó bí wọ́n, gbogbo ọ̀nà ló gbà pé kán jẹ́wọ́, wọn ò jẹ́wọ́. Èyí fà kí ìyá láńlẹ́dì tó lájẹ ìkó arábìnrin yẹn mú. Now kí ló jẹ́ kí sọ̀rọ̀ ni pé ìyá yẹ tó jẹ́ ìyá àjẹ́ láńlẹ́dì yẹ ó ń sọ kinní kan pé àwọn kìrìsìtẹ́nì nísìn ó ní ayé ìgbà kan ni wọ́n máa ń ro ọ̀rọ̀ ara wọn lórí. Ló sọ pé tí èèyàn kan bá níṣòro nínú wọn, gbogbo wọn ló jọ níṣòro yẹ, wọn á jọ gbàdúrà, wọn á jọ gbárùkù tí ni kí ìṣòro ẹni yẹn kí ìṣòro ẹni yẹn lè lọ. Ó ní ṣùgbọ́n ní òde òní ẹjọ́ wẹ́wẹ́ àti ìbáraẹnijẹ́ ló kún àárín wọn. Ẹjọ́ wẹ́wẹ́ àti ìbáraẹnijẹ́ nítorí kí sọ̀tàn tí mo sọ̀tàn nísìnyí yẹ o. Kí ni mo wọ́n mi jáde ni pé ìṣọ̀kan ti ẹ̀mí sẹ́rí tara ò fi bẹ́ẹ̀ pọ̀ lọ títí, ṣùgbọ́n tẹ̀mí gẹ́gẹ́ ló pọ̀ jù, kò dẹ̀ fẹ́ sí ìjọ tí ìyapa tẹ̀mí ò sí. Ọmọọṣẹ́ máa ń sọ wípé ìṣọ̀kan kò sí nínú pé à ń kíra wa, à ń rẹ́rìn síra wa, ìṣọ̀kan ẹ̀mí ò sí níbẹ̀ yẹ. Ìdí nìyẹn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mi bọ́lọ̀ ń bá sí lójú tọ́lọ́run fi irú ipò tíjọ rẹ̀ wà hàn yóò wá yà lẹ́nu pé olúwa ṣe é ṣe pé ṣe lọ síjọ mú. Ṣé kìí ṣe pé ọ̀sìjọ mú because ìjọ mi tó sọ yìí bí àwọn alàgbóbá kíra wọn tẹ̀rí tọ̀yàyà ni wọ́n dè mọ́ra wọn náà ṣe olúwa sọ wá síjọ mú báyìí. Ọlọ́run ti síjọ mú o mẹ́ẹ̀dì Ọlọ́run ò lè síjọ mú. Ọlọ́run mọ oníkúlùkù ọ̀gbọ́n ni ìwé Revelation yẹn wípé èmi mọ iṣẹ́ rẹ. Sí àwọn ìjọ méjèèje èyí tí a kọ ìwé sí nínú ìwé Revelation, Ọlọ́run sọ fún wọn pé òun mọ iṣẹ́ wọn. Bí tí di òní olónìí ni Ọlọ́run mọ iṣẹ́ wa nínú ìjọ. Ẹ̀yin ránṣẹ́ Ọlọ́run kan ní ìlú Ìbàdàn náà ti sọ bó ṣẹlẹ̀ ní ọdún kan sẹ́yìn pé wọ́n ní èèyàn kan sọ pé Ọlọ́run sọ pé bí Jésù bá dé ní àkókò yẹn pé èèyàn 24 ló qualify láti bá Jésù lọ nílùú Ìbàdàn, ìyẹn 24 ló qualify láti bá Jésù lọ nílùú Ìbàdàn péré. Wọ́n ní àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn á kọ́ra ọjọ́ pọ̀ pé irọ́ lẹni yẹn pa. Wọ́n ní kan nínú wọn ní káwọn lọ gbàdúrà bọ́lá sọ pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fóun káwọn lọ bẹ̀ náà táwọn bá béèrè lọ́wọ́ ẹ̀ bóyá rọ́ ni bóyá òótọ́ ni Ọlọ́run sọ. Wọ́n nígbà tó lẹ èyí tó yára ẹ̀ sọ́tọ̀ tó lọ gbàdúrà wọn lọ́lọ́run fi hàn. Wọ́n ní lójú ran Jésù yọ sí wọn àti Jésù wọnú ọkọ̀ tí táyà rẹ̀ ti jò. Wọ́n sì wọnú mọ́tò ẹ̀ báyìí ni ọkọ̀ bá fò sókè lọ́kọ̀ bá ń lọ. Ọkọ̀ tí táyà ẹ̀ ti jò ọkọ̀ yẹn fò sókè ń lọ. Náà wọ́n ní Jésù wá mú lọ gbogbo ìjọ káàkiri. Ó wá rí pé gbogbo ìjọ lẹ́gbẹ̀ẹ́ wà. Ó wá ní pé tó Jésù Olúwa ẹ wá gbé ṣọ́ọ̀ṣì tèmi náà wo ìjọ rẹ tó gbélé lọ wá wò ó tí ìfibẹ̀ hàn. Wọ́n ní Jésù bá mú lọ bẹ̀ nígbà tó ń gan rí ṣọ́ọ̀ṣì tó náà ló ń pásítọ̀ ẹkún náà ló bú sí pé ní ṣọ́ọ̀ṣì àwọn ẹkún làwọn wọn fi ń gbàdúrà káwọn lè dọ́run. Síbẹ̀ náà ẹgbẹ́ wọn bẹ̀ ìyapa ti ẹ̀mí. Ohun mìíràn tí mo ti fẹ́ ká tún gbé yẹ̀wò lábẹ́ ìwàásù ó ní ohun tó máa ń fa ìyapa nínú ìjọ. Ohun tó máa ń fa ìyapa nínú ìjọ. Ẹ rí i pé ohun púpọ̀ ló ń mú ìyapa wá nínú ìjọ Ọlọ́run. Èkíní ó ní ìmọ̀tara ẹni nìkan. Ìmọ̀tara ẹni nìkan. Ìmọ̀ tèmi nìkan. Àmẹ́yẹ ìjọ tí ìmọ̀tara ẹni nìkan ti fọ́ sí wẹ́wẹ́ lónìí tó ṣe pé wọn ò jẹ́ orúkọ ìjọ yẹn mọ́, ìjọ yẹn ti close down. Nígbà tí Jíhóbá ó lóun à ṣọ́ọ̀ṣì tó dẹ̀ níbi pásítọ̀ 5 tó ṣe pé kò fìgbà kan rántí àwọn pásítọ̀ abẹ́ẹ̀ rí
gbogbo ohun tó sàmọ́ndù ọjọ́ tó bá ti ṣe birthday wọ́n gbọ́dọ̀ ra mọ́tò fún, wọ́n gbọ́dọ̀ pààrọ̀ mọ́tò ẹ̀ lọ́jọ́ tó bá ti lóun ṣe birthday, ọjọ́ tó bá lé ọmọ òun ní ṣíṣe ìjọ gbọ́dọ̀ dáwọ́, ọjọ́ tó ní má lè ṣe kékeré kan tààrà ẹnìkan sọ. Gbogbo bí àwọn pásítọ̀ abẹ́ẹ̀ ṣe ń lífù kò fẹ́ mọ̀, gbogbo ìṣòro táwọn pásítọ̀ tó kún là kọjá kò fẹ́ mọ̀. ẹ rí i pé irú nǹkan báyìí yóò tún jọ, yóò bàjọ́ jẹ́ ìmọ̀tara ẹni nìkan tí èèyàn bá ti selfish kí gbogbo ṣàjẹ́tò kó jẹ́tò ẹ rí i pé irú ìjọ bẹ́ẹ̀ kò lè sí ìṣọ̀kan ẹ̀mí níbẹ̀. Ìṣọ̀kan ojú lè wà abẹ́ ẹ̀gẹ́ẹ̀tì ṣùgbọ́n tẹ̀mí kò lè sí níbẹ̀. ẹ jẹ́ ká wo ìwé Philip orí 2 ẹsẹ̀ 20 sí 21 ẹsẹ̀ 20 sí 21. Nítorí kò sí ẹni onínú kan náà tí ó dàbí tirẹ̀ tí yóò máa fi tinútinú ṣe àníyàn yín, nítorí gbogbo wọn ní ń tọ́jú nǹkan tara wọn kì í sì ṣe ti Kristi. Tímótíù ní Paul sọ̀rọ̀ ẹ̀ níbí fún àwọn ìjọ Fílípì wípé Tímótíù ó jẹ́ ẹni tó ṣe pé òun nìkan ló finú tán. Tẹ́rí ìṣọ̀kan ò ti sínú ìjọ mọ́ kìí ṣe sìn, ó ti pẹ́ tí ìṣọ̀kan ò ti sí ìjọ mọ́. Ẹ jẹ́ ká mọ̀ láti ẹsẹ̀ 19. Ó ní ṣùgbọ́n mo ní ìrètí nínú Jésù Olúwa láti rán Tímótíù sí yín ní lọ́lọ́ yìí kí èmi pẹ̀lú lè ní ìfọ̀kànbalẹ̀ nígbà tí mo bá gbúrò ìjókòó yín, nítorí èmi kò ní ẹni onínú kan náà tí ó dàbí tirẹ̀ tí yóò máa ti fi tinútinú ṣe àníyàn yín, nítorí gbogbo wọn ní ń tọ́jú nǹkan ti ara wọn kì í sì ṣe nǹkan tí ń ṣe ti Kristi. Ṣẹ́gbọ́n bá yẹ wípé o ò ní olùṣọ́ àgùntàn míì tó jẹ́ pásítọ̀ tó tún lè rán sáwọn ìjọ tó wà ní Fílípì lákòókò yẹ wípé àfi Tímótíù nìkan o lò ó rí pé ó lè dàbí ènìyàn bíi tòun tó jẹ́ pé nígbà tó bá dénú ìjọ wọn yóò lè fi tọkàntọkàn wá ìrì àwọn tó kù, wípé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kù tó ń bá tún pé gbogbo wọn tara wọn nìkan náà ń lé. Kí ló wà ń jọ Ọlọ́run lónìí? Ọ̀pọ̀lọpọ̀ ìsọjí tí pásítọ̀ gbé lẹ̀ ṣé Olúwa ló rán? Ẹlòmíì ọmọ ní pásítọ̀ wa nice gbogbo ìgbà ni máa ń gbé prógrámù kalẹ̀ fún wa. Bẹ́ẹ̀ bá wá kúlẹ̀kúlẹ̀ prógrámù tí pásítọ̀ ń gbé lẹ̀ torí owó ni, torí owó tí ó gbà lọ́wọ́ ti yín. Bẹ́ẹ̀ ṣe ń parí 41 days program lẹ́tí tí rẹ̀ sí 21 days. Bẹ́ẹ̀ ṣe tún parí 21 days ó títí lọ́jọ́ méje. Ńgbà gbẹ̀yìn gbogbo àwọn ìṣòro àti gbogbo ẹ̀ náà at the end of the day ẹ kàn rí pé kò jọ ṣe kan lọ́tẹ́ parí gbogbo program tẹ́lẹ̀ ṣe ni pásítọ̀ bàbá mọ́tò tuntun sí di èrè gbogbo tẹ́ dánù. Èmi kò rẹ́ni tó dàbí rẹ̀, ẹni tí ó fi tinútinú máa wá ní tí ń ṣe ti ẹlòmíràn. Kí ló lè pọ́njọ Ọlọ́run rẹ̀ ni? Ìmọ̀tara ẹni nìkan kódà tó ìdá àárín àwọn alàgbà. Ìmọ̀tara ẹni nìkan náà sì ni ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ jọ tẹ̀síwájú dòní. Ohun mìíràn ohun tí ni àìsí ìfẹ́ òtítọ́, ìfẹ́ ojú ló wà ṣọ́ọ̀ṣì lónìí o. Bí wọ́n bá rò pọ̀ gbọ́kànlé èèyàn kan pé èèyàn rè kan àánú ẹ̀ ṣe mí ọlọ́mọdé já ọ sí kọ́tátò. Ìfẹ́ ojú ló pọ̀ ṣọ́ọ̀ṣì lónìí, kò sí ìfẹ́ òtítọ́ mọ́. Ìjọ mélòó ló ṣe pé wọ́n fi ìfẹ́ tinútinú ń fẹ́ra wọn dénú mọ́ lónìí pẹ̀lú gbogbo tá a rí. Mo gbọ́ sítórì kan, wọ́n ní àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe mítìn. Wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run yìí ẹ̀dọ́ pé ẹni tó jẹ́ bí olórí fún wọn nínú mítìn yẹn wọ́n ló wá mú kóòkì kù, wá gbé kóòkì yẹn ló wá lọ ó lọ́tọ̀. So ìgbà tó wá dé ó wá gbé kóòkì tó mú kù ó bá gbé ó mú. Wọ́n nígbà tẹ́sà wá parí mítìn tán sórí ọ̀fẹ́. Wọ́n ní ìkan lára àwọn pásítọ̀ yẹn wá pé pásítọ̀ tó jẹ́ olórí wọn pé ẹ wá, ó ní láyé yín ẹ mọ́ try tẹ́ ṣe yẹn mọ́ o, láyé yín ẹ mọ́ tún try tẹ́ ṣe yẹn mọ́, ẹ mú nǹkan kù ẹ wá jáde ẹ fi kalẹ̀ ẹ wá dé ẹ tó wá gbé ẹ mú ẹ mọ́ dẹrú ẹ̀wò mọ́ láàárín àwọn ènìyàn mímọ́ nu o, láàárín àwọn tó pera wọn léèyàn mímọ́ nu o. Ìfẹ́ òtítọ́ wádà ká jókòó ní ìpéjọpọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run kéèyàn sì mú nǹkan kù láàárín wa, kó lórí mi nǹkan kù láàárín wa, kó dẹ̀ jáde pé kó lọ́tọ̀, kó dẹ̀ dé kó dẹ̀ tún gbé tó mu kù kó dẹ̀ tún mú, ká dẹ̀ tún àmọ́ kìíní lọ pé kó mọ̀ mú rú ẹ̀ mọ́ pé torí ó léwu. Ṣé ìfẹ́ òtítọ́ wà níyẹn? Ṣé ìfẹ́ òtítọ́ wà? Ara àwọn nǹkan tó fa ìyapa nínú ìjọ mo sọ fún yẹn o. Ṣé pásítọ̀ tán wá sọrú ẹ̀ fún pé kó yé dánrú ẹ̀ wò mọ́? Ṣé òun ni pásítọ̀ ẹgbẹ́ àsọpọ̀ ń gbé nǹkan òun dídí gbé nǹkan fún tí ó gbà mọ́?
kò sí ìfẹ́ òtítọ́. Ìfẹ́ òtítọ́ ohun mìíràn ìlara kápẹ́ gan ara wa. Ọjọ́ wo lọ́lọ́run pè náà ó sì tẹ̀tí sáré kọ́lé ó ti sáré ṣe kinní kan. Pásítọ̀ ọ̀rẹ́ mi kan sọ sítórì kan fún mi. Oníránṣẹ́ Ọlọ́run kan ó ṣe bẹ̀rẹ̀ náà ni bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ Ọlọ́run dẹ̀ wá ràn lọ́wọ́. Ṣé mọ̀ pé ọba ṣe yóò wú ni ó lè pẹ̀lú mi kó jẹ́ ó jẹ́ ìyá bí 20 ọdún kó tó di pé yóò ṣe rere nínú iṣẹ́ ìránṣẹ́. Yóò sì pẹ̀lú mi ọjọ́ tó pẹ̀lú náà ni ó ti bẹ̀rẹ̀ sí ṣe rere bó ṣe wù ló pé. Wọn ò fojú orí ṣe kinní kí ló kọ́ náà pẹ̀lú ojú orí. Ọmọ ọdún 8 ní ilẹ̀ Ísírẹ́lì ó mú kó jọba. Níbo làwọn ẹni tí ó ti níwú lórí wà? Ọmọ ọdún 12 ọba Mánásè ó fi jọba. Níbo làwọn tó níwú lórí wà? So kò sí ntọ́kọ̀ náà. Náà wọ́n wá ní pé arákùnrin 2 years tó ti bẹ̀rẹ̀ ministry ó ti ní mọ́tò church ti nílẹ̀. Mo rò bóyá tẹ̀tí kọ àbí nǹkan kan. Wọ́n ní ẹni tó wá jẹ́ bàbá fún ìránṣẹ́ Ọlọ́run yẹn nínú Olúwa. Wọ́n pọ̀ tí wọ́n gba abẹ́rẹ́ kọjá láwọn ìránṣẹ́ Ọlọ́run. Wọ́n láwọn tó kù wá gbìmọ̀ pé kí ló dé náà? Ọjọ́ wo ló bẹ̀rẹ̀ sí ìránṣẹ́ àfi bóyá pé kò bá wọn nínú ẹ̀ tó ti sáré ṣe rere náà bá kóra wọn lọ náà bá lọ bá ìránṣẹ́ Ọlọ́run yẹn náà bá travel lọ ìlú bíi tí ẹni tó jẹ́ bàbá fún wọn nínú Olúwa wà náà bá lọ bá pé tó yes sir gbogbo àwọn làwọn gba ọ́ndà yín kọjá kí lẹ́ dídì gbé fún alágbájá tó ń fi ń ṣe rere ń tiẹ̀ torí àwọn ò tí ì rí bí ṣe rere ń tàwọn o. Wọ́n ní bàbá yẹn wá dáhùn pé àtìgbà tí ẹ ti mọ̀ kí lẹ rí lọ́wọ́ orí ẹ wo gbogbo inú ọ́fíìsì o gbogbo tó jẹ́ drum wardrobe wọn ẹ wá anything tẹ bá lè rí anything mú jáde lẹ́yìn òróró tẹ bá rí. Wọ́n ní bàbá yẹn wá sọ fún ẹ pé tí wọn ò bá kó wọn jò láàrin ìṣẹ́jú mélòó kan wọ́n fún wọn ní èpè tí wọn ò ní bọ́nú ẹ̀ mọ́. Ìlara kẹ́yìn kan ti pẹ́ ládùúgbò kẹlẹ́ ti dá ṣọ́ọ̀ṣì lẹ̀ sádùúgbò kẹ́ ti pẹ́ kọ́lọ́run dẹ̀ pé tó kẹ́yìn kan náà wá sí eré àyẹ̀ náà wá dá ṣọ́ọ̀ṣì lẹ̀ kó wá dá ṣọ́ọ̀ṣì lẹ̀ tán kẹ́yìn tẹ́lẹ̀ ti pẹ́ ládùúgbò ló fẹ́ gbọmọ ọjọ́ yín ni kẹ́bẹ̀ sí ń ta fàásì. Ìlara àfọ́dútà tí wọ́n wà mẹ́ sí gbogbo aládùúgbò lẹ́sìn ìrẹ̀ fún Jésù. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ohun tó mú kí ìjọ wà lójú kan tí ìjọ ò fi dàbí ìjọ ìgbà yẹn mọ́ àkójọ àwọn ẹ̀kẹ́ tí mo kà í lọ ṣẹ̀dẹ̀ rí Bíbélì wípé Olúwa kò lè máa gbé níbi rúdurùdu. Mímọ́ lọ́lọ́run apart from yẹn àmì yẹn ní ìjọ tó jẹ́ pé bí new member bá kọ́kọ́ wọnú ìjọba yìí tó jẹ́ pé ó wà active gan bó ṣe gbàgbà láǹtí ẹ̀ ìfẹ́ gbóná gidigidi fún Ọlọ́run ni. And from there torí pé pastor ṣe ni pé ní zeal wọ́n ti pè é bóyá kó wá máa interpret àbí bóyá kó jọ ìkwáyà tó lè jẹ́ pé Ọlọ́run lò gan àbí bóyá ibi tán sàtì ẹ̀ fi sí Ọlọ́run lò gidi gan àwọn tó bá ń bẹ̀ ẹ̀rì pé mọ̀ sí lára ẹ̀. Wọ́n bẹ̀ sí gbogbo tí ọjọ́ olóde náà wàhálà rẹ̀ ti pọ̀ jù onímọ̀ kọ́kọ́ dé ṣọ́ọ̀ṣì. Ìlara ẹ̀dẹ̀ rí pé irú àwọn tó ṣe yẹ wọn ò ní sọ lójú ẹ̀. Irú ẹni tó máa pẹ̀ gan yẹn wọn ò ní sọ lójú ẹ̀ nígbà tó bá tó rí tó mọ̀ wọ́n tó rẹ́rìn sí i. Sista ẹ pẹ̀lẹ́ o wọ́n sì ti ba yí ẹ̀jẹ̀ lẹ́yìn wọ́n ti ṣe lára ẹ̀ lẹ́yìn. Ohun mìíràn ìbára ẹni jẹ́ kó bara wa jẹ́. Ìtì Mr. A wí kó fi kún kó tún lọ sọ fún Mr. B kó gbọ́ ti Mr. B kó tún gbé lọ bá Mr. A. Níta ṣe inú ìjọ Ọlọ́run nìyẹn. Ìbanijẹ́ ìbára ẹni jẹ́. Mo gbọ́ sítórì kan gbà kan wọ́n ní tó pa ìránṣẹ́ Ọlọ́run yẹn nìyẹn o. Ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ fún òun náà ló pa. Kí ló dé? Òun ni pé wọ́n ní àwọn èèyàn sọ káàkiri pé ìránṣẹ́ Ọlọ́run yẹn ó ń fi ògo ṣiṣẹ́ ìránṣẹ́. Ìránṣẹ́ Ọlọ́run yìí sì ni wọ́n ló lè gba burúkú àdúrà. Ó fi ara ẹ̀ wá Ọlọ́run. Ó ń gba kíní kan àdúrà ni. Wọ́n ní ẹni tó wá jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ fún tó ṣe pé gbogbo ohun tí ó jẹ́ àṣírí ẹ̀ ní ayé àti lọ́run òun lọ̀rẹ́ ẹ̀yẹ mọ̀. Ọ̀rẹ́ ẹ̀yẹ ló tó wá lọ ń bàjẹ́ kiri pé ẹ mọ̀mọ̀ dá lò ògùnmọ̀ nílò. Wọ́n ló dẹ̀ rẹ̀ sí táìmù yẹn. Wọ́n ní wọ́n ṣe wá gbọ́ pé wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ ní lọ sọ káàkiri pé ògùn nílò. Wọ́n ní ìrònú yẹn ló pa pé ẹni tí ó mọ òun tán ẹni tó mọ àṣírí òun láyé àti lọ́run ẹni tó kò sí tó wà nù ayé òun tí ó mọ̀ ní lọ sọ pé ògùn lòun fi ń sẹ̀ránṣẹ́. Ìrònú yẹn ló pa ìbára ẹni jẹ́. Bóyá náà ní sẹ̀ránṣẹ́ tí sẹ̀ránṣẹ́ ti ò lọ déédéé tó yẹ pé tọ̀rẹ́ ẹ̀ ní lọ déédéé ó di dandan kó bàjẹ́ kó lè rí díẹ̀ náà kó jọ nínú ìbàjẹ́ yẹ kó lè ráwọn díẹ̀ sàsọ́dọ̀ rẹ̀ sẹ́dẹ̀ rí ìjọ téèyàn bá fẹnu túká tó lọ kó tiẹ̀ jọ ìjọ yóò ní dúró ilé téèyàn bá fi tọ́ mọ ìrì ní òwò dànù
kárẹ́ ni tó lọ lò ká ní irọ́ ni ó ti fi nǹkan tẹ́ o. ìránṣẹ́ ọlọ́run kan ni mo gbọ́ sórí kan sí kó ló gbó di ìránṣẹ́ ọlọ́run. wọ́n ní ó ṣe ìyálà yantán pè ní iṣẹ́ fún ọlọ́run. wọ́n ló fara ẹ̀jìn kan fún ọlọ́run. ìgbà tó lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní lò wọ́n ní kò sẹ́ni tó di chọ́ọ̀chì yẹn náà tí ò ní sọ pé wọ́n ná owó síbí. wọ́n ní àwọn ìyá bá bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri àwọn tó yẹ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ìránṣẹ́ tó mọ̀ sáà fi kíní kankan. wọ́n ní láti lọ gbé ẹni tó jẹ́ bàbá fún nínú Olúwa wá pé tó bàbá ẹ wá jẹ́rìí sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé òun. ní àwọn site engineer tó monitor building church yẹ gbogbo àwọn tó ṣiṣẹ́ ní building construction gbogbo wọn náà pè jáde pètò gbogbo wọn náà wá rí pètò káwọn wá testify pé nígbà tán kọ́ ṣọ́ọ̀ṣì pé sọ ní táwọn wá rì mọ́ bẹ́ẹ̀ sọ ní táwọn rì mọ́ pílà sọ ní táwọn rì mọ́ lẹ̀ kí gbogbo wọn wá jẹ́wọ́. lóníkúlùkù bẹ̀rẹ̀ sí ní sọ pé kò sí nǹkan kan tán fáwọn náà ní ẹni tó jẹ́ bàbá fún nínú Olúwa wọn bẹ̀rẹ̀ sí ní sọ àwọn bó ṣe fi rẹ̀ rúbọ sọ́nà sẹ́yìn bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí ní sọ pé ọjọ́ kan ti wà tán ní ìjọ Ọlọ́run ó nílò omi wọ́n dẹ̀ ní ibi tí wọ́n kọ́ chọ́ọ̀chì sí chọ́ọ̀chì ibi tó ti kúrò wọ́n ní kò rí lè somi bẹ́ẹ̀ wọ́n ní ibìkan náà ti máa ń pọn mi ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹ ó ní táìmù tán máa ń ṣí omi kalẹ̀ wọ́n ní ó wá sọ fún gbogbo àwọn chọ́ọ̀chì pé kí wọ́n gbọ́ wọn lọ wá dúrọ́ọ̀mù wá pé gbogbo ẹni tó bá ní dúrọ́ọ̀mù lé wọ́n ní wọ́n bá kó dúrọ́ọ̀mù dé gèlètè dúrọ́ọ̀mù sáàpọ̀ lọ wọ́n ní ó wá ní kí gbogbo wọn kó kalẹ̀ kán mọ́ lọlé gbogbo wọn lọlé òwúrú náà ló lọ bí omi yẹ ló lọ fi ike ńláńlá pọn omi lọ dà sínú àwọn dúrọ́ọ̀mù yẹ ó dẹ̀ pọ́n tílẹ̀ fi mọ́ ìgbà tílẹ̀ máa mọ́ ló lọ àwọn yẹn sáà di pé dúrọ́ọ̀mù ti kú fún omi wọ́n láwọn tó discover pé òru ló pọn mi yẹn ló sọ pé òun ló pọn ṣé ẹni tó ṣe yẹ sọlọ́run gbàgbé ẹ̀ ìbára ẹni jẹ́ kárọ́mọ kékeré tó ṣe dìde nínú iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run dẹ̀ lò tọ́lọ́run dẹ̀ ràn lọ́wọ́ tí iṣẹ́ ìránṣẹ́ jẹ́ lọ́wọ́ tó tètè ṣe rere káwọn bàbá tó ti pẹ́ ń bẹ̀ tí àwọn ò tètè ṣe rere táwọn ò tètè dìde kan ní àwọn olórí burúkú ọmọ àwọn ọmọ tí àwọn ibi tá ti rìn dé àwọn ọmọ tó yẹ pé ó níbi tá ti lọ ń gbàgbára wọ́n dẹ̀ síbẹ̀ wọ́n bàjẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ba iṣẹ́ ìránṣẹ́ ẹ̀jẹ̀ káàkiri ìbára ẹni jẹ́ bẹ́ẹ̀ náà nínú ìjọ ká bara wa jẹ́ àwọn tó wọn bá yẹn jẹ́ tó máa ti rí pé ẹni tó ń bàjẹ́ ń bọ̀ báyìí àwọn náà ní ó kọ́kọ́ fẹ́ẹ́ pàdé ẹ̀. òmíràn ó ní ìgbógun ti òtítọ́ ìgbógun tòtítọ́ ayé ò fẹ́ gbóòótọ́ mọ́ ẹni tí ó dùn méjì náà fẹ́ máa gbọ́. ìránṣẹ́ ọlọ́run kan wà ìránṣẹ́ ọlọ́run máa sọ òótọ́ gan. wọ́n ní wọ́n máa ń invite àwọn ní chọ́ọ̀chì kan wọ́n ní táwọn kọ́mítì tó máa fẹ́ ṣe convention àwọn kọ́mítì ló máa tender orúkọ àwọn pastors táwọn fẹ́ invite olùdásílẹ̀ ìjọ ní yóò approve pastor tó bá fẹ́ rí kó wá preach. so wọ́n wá ní ó ti di bí ẹlẹ́kẹ̀ẹ́ta báyìí tí wọ́n sọ pé tá máa ti pe àwọn báyìí pé àwọn invite wọn ní àjọ̀dún ọdún yìí o tó pé àwọn ti mọ̀ múra báyìí wọ́n kàn tún déédéé pé àwọn ní káwọn mọ̀ wá mọ́ o bí ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ kí ló sì fa ni pé agbára òkùnkùn ní bàbá ẹ̀ kó jọjọ. so ẹ rí i pé irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ wọn ò lè fẹ́ jẹ́ kí pásítọ̀ òtítọ́ kó súnmọ́ wọn ò tẹ́ fẹ́ ní pásítọ̀ òtítọ́ lọ́rẹ̀ẹ́ ọ̀gbọ́n ni wọ́n ní olóòótọ́ ńlẹ́ni olóòótọ́ lọ́rẹ̀ẹ́ ẹ rí i pé àwọn ìjọ míì àwọn ọmọ ìjọ bẹ̀ wọn ò fẹ́ òtítọ́ gbọ́ ṣùgbọ́n wọn ò ní jáde ẹ wọ́n mọ̀ ní tọ́mọ̀ ṣe gbogbo wàásù tí pásítọ̀ bá ti wà tó bá ti jó òótọ́ àwọn ni èso gbìn irúgbìn búburú sí nínú láti máa ṣàjẹ nínú ọkàn àwọn ènìyàn tó fẹ́ gbọ́. ẹni lọ́nà wo wọ́n mọ̀ á pè wọ́n sẹ́yìn ṣé gbogbo ní tẹ́yìn rò pé pásítọ̀ wa sọ sẹ́yìn rò pé pásítọ̀ wa gan lè ṣe sóòótọ́ lẹ pé pásítọ̀ wa máa ń tàn yín jẹ́ màá ní àmẹ́yẹ tó ń gan yọ ṣe ẹ̀já dákẹ́. wọn ò rí kankan tí wọ́n sọ ṣe tí ò dá o ṣùgbọ́n torí pé wọ́n jẹ́ ẹni tó kórìíra òtítọ́ wọn ò sì ní jáde so wọ́n rìn bí wọ́n bẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ irinṣẹ́ èṣù láti máa sa òtítọ́ jẹ lọ́kàn àwọn tó fẹ́ gbọ́ irú wọn ni Jésù fi Farisí wé ó ní wọn kò ní jọba ọ̀run lọ ṣùgbọ́n mú kọ́kọ́rọ́ ẹ̀bẹ̀ dání wọ́n tilẹ̀kùn bẹ̀ wọ́n á mú kọ́kọ́rọ́ dání àwọn ọmọ ìjọ rádaràda rédèrèdè àwọn ti sáìn fàáyé tí wọ́n ayé làwọn jẹ ẹ̀ẹ́dẹ̀rí nínú ìsìn àti ìwà wọn inú wọn ẹ̀ mọ̀ wọ́n bẹ́ẹ̀ bá ti rí wọn yóò àpẹ́ lára wọn ọ̀bọ ni Jésù nípa èso wọn ẹ̀ dá wọn mọ̀ ẹ̀ mọ̀ wọ́n
èso wọn fi wọ́n hàn pé irú àwọn ọmọ ìjọ yóò ọmọ ìjọ kíjọ ni wọ́n, àwọn ilé wọn yóò lọ́rùn lọ, ọlọ́run líle ọmọ ni wọ́n. Tímótì kejì orí 4, Tímótì kejì orí 4 ẹsẹ̀ 3 sí 4. Nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro, ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rin, wọn ó kó olùkọ́jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn, wọ́n sì yí etí wọn padà kúrò nínú òtítọ́, wọ́n sì máa yí padà sí ìtàn asán. Fíìmù kan wà tí mo wò, wọ́n pe àkọlé fíìmù yẹn ní Power Brokers in the Church. Ìjọ kan wà nínú fíìmù, ìjọ yẹ àwọn ìjọ tó yẹ pé àwọn alàgbà ní máa ń ṣàkóso, àwọn alàgbà pẹ̀lú pásítọ̀, ṣùgbọ́n àwọn alàgbà máa ń ní mọ́ọ̀sìn ju pásítọ̀ lọ, àwọn alàgbà máa ń lẹ́nu dáadáa ju pásítọ̀ lọ. So irú ìjọ yẹn ni àwọn alàgbà ti léye tán mú fúnra wọn nínú owó ọrẹ àti gbogbo ẹ̀ tán dá. So wọ́n agbẹ́rẹ́ sọ ọlọ́run kan wá sí chọ́ọ̀chì yẹn, ìrẹsì ọlọ́run yẹn wọ́n á jẹ́ olóṣìṣẹ́ èèyàn. So bí ẹ ṣe dé, àwọn past record yẹn kọ́kọ́ ń béèrè fún gbogbo báwọn alàgbà ṣe náwó, bọ́ ṣe ṣètò ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ gbogbo ẹ̀. So ìyẹn ti kọ́ ń bí wọn nínú ná pé irú wèrè wo lélẹ̀ báyìí tí ó kà wọ́n bá ṣẹ́jẹ́ fáwọn báyìí. Èmi dé wọ́n gbé ogun ti pásítọ̀ yẹn débi pé wọ́n kọ̀wé against ẹ̀ pé pásítọ̀ yóò dá kò sí kíríkan, wọn ò síbẹ̀ wọn ò gbé. So at the end of the day wọ́n wá rán arábìnrin kan sí pásítọ̀ yẹn pé kó wá gbé ẹ̀bùn fún pé àwọn dúpẹ́ pé ọjọ́ tí pásítọ̀ yẹn gbàdúrà fóun, pé èèyàn mélòó tí pásítọ̀ fẹ́ rántí pé òun gbàdúrà fún, pé ọjọ́ kan báyìí gbàdúrà fún mi ẹ̀ rántí mọ́ nínú prógrámù ọlọ́dẹ̀ẹ̀sẹ̀ yanu. Ó bá gbé àwọn gbé búrẹ́dì gbé bọ́ǹfìtà wá pé ẹ ṣé òun kankan ló bá lọ. Ọlọ́run bá ní kí pásítọ̀ gbàgbé búrẹ́dì sínú ọ́fíìsì. So bó ṣe wá di ọjọ́ kejì, ìyàwó pásítọ̀ bá ṣe ẹ̀wà, ó bá ní pé dádì ẹ̀ fún àwọn olówó káwọn fi ra búrẹ́dì. Ó bá ní jókòó lọ sí ọ́fíìsì church compound náà ni mission house wà. So kó lọ sí ọ́fíìsì kó lọ gbé búrẹ́dì wá, gbé èèyàn kan tẹ̀ gbé búrẹ́dì fóun. Nígbà tí ó débi sí búrẹ́dì wá, búrẹ́dì ti dúdú, búrẹ́dì ọjọ́ kejì ó ti dúdú. Wọ́n wá ṣe nígbà tí gbogbo ń tẹ́tù sapá táwọn alàgbà yẹn sapá tí ò tún wọ́ọ̀kì, wọ́n padà gbá etí pásítọ̀ gbẹ̀yìn náà ni. Nígbà tó wá nà tí pásítọ̀ tó wá dákẹ́, ṣe mọ̀ pé ọlọ́ọ̀ yìí ọba tí ń lé yẹn kó tó mú nẹ́nẹ́ ojú kan náà ni ó wà tí ó ti náwó gẹ́ni. Ẹni tó bá pásítọ̀ létí ó délé báyìí náà ló kú dànù. Làwọn tó kù bá tún gbìmọ̀ pẹ̀ pé pásítọ̀ ló pa. Nọ́mbà tó wá gbé pásítọ̀ ó du ẹgbẹ̀wọ̀n ìdúà. Ìtàn fi ojú pásítọ̀ yẹn rí. Gbẹ̀yìn náà ńgbà tí ọwọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní wúwo lára àwọn tó kù, náà wọ́n padà sí ń jẹ́wọ́ ká tó wá rìlíìsì pásítọ̀. Àwọn ọ̀tá mi wà tó yẹ pé tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún yín báyìí, tí pé àwọn alàgbà kan ti dálé ṣọ́ọ̀ṣì, àwọn alàgbà tán ní agbára láti kọ̀wé against pásítọ̀ láwọn ọjọ́ kan. Mo ti gbọ́ ṣọ́ọ̀ṣì tán ní àwọn alàgbà dìde fún pásítọ̀ lẹ́gbàrí, wọ́n dá ẹgbàjọ́ sára ẹ̀ gidi, wọ́n nà seriously, wọ́n yọ gbà tí ni pé ó kọjá yẹ, wọ́n sì fẹ́ wọ́n nà pásítọ̀ torí pé wọ́n ní kọjá yẹ, wọ́n sì nà, wọ́n fún lẹ́gbà. Ṣùgbọ́n ẹni fún lẹ́gbà ọmọ ẹ̀ ló forí di o. Ọwọ́ Ọlọ́run wúwo lára àwọn tó kù débi pé bí wọ́n ti gbọ́ sórí yẹ o, Ọlọ́run ni ó gba ìjọ. Torí ìkẹyà ayé ta tẹ̀ wáyé, sọmọ ìjọ tó fẹ́ gbóòtọ́ mọ́. Torí gbogbo wọn àti méèkì owó ni ojú wọn wà. So tẹ́bálẹ̀ ẹ̀dúrí pẹ́pẹ́ ẹ̀ sọ̀rọ̀ ọ̀run kan fún wọn, wọn ò rẹ́dí àti gbọ́. Ọ̀run wẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ọ̀run níbi tí àwọn ọkọ̀ tó wà máa ń sàn gidi, àwọn ilé àwọn ìbínú ilé níbi táwà lẹ́wọ́n sọ̀rọ̀ ọ̀run létí ọmọ ìjọ, wọn ò ní dáhùn. Kódà kí pásítọ̀ mọ yọná lórí báyìí, ọmọ ìjọ tí ó wọná ní ìtì. Bí Júdásì ṣe rí Jésù tó, òun kọ́ tó tún yẹ kó lọ ọ̀run àpáàdì, síbẹ̀síbẹ̀ náà ń kọ́ orí kùkùn inú ẹ̀bà tó di ẹ̀jẹ̀ náà ni. Kò fẹ́ẹ̀ sí ọmọ ìjọ tá a fẹ́ ayé ò ti wò lẹ́wù tán báyìí. In Christendom báyìí, kò sí ọmọ ìjọ tí ayé ò ti fẹ́ wọ̀ lẹ́wù tán báyìí, àfi yìí tó bá mọ tó ṣe lókù. Kẹ́ẹ̀sì tó wá tọrọ ọmọ ìjọ tó jẹ̀ níhùn ẹ̀rí jìnnà. Ọmọ ìjọ tó jẹ̀ níhùn ẹ̀rí jìnnà. Ṣé torí pé gbogbo ìyẹn ti kẹ́tí sábẹ́ fìlà? Wọ́n ti kẹ́tí sábẹ́ gèlè. Gbogbo wọn ti wá aṣọ tó balẹ̀. Òun látúmọ̀ sí gbogbo yín nínú ìjọba ọ̀run. Ẹ mọ̀ tara yín.
ó dọ̀run ká tó mọ̀. Ọ̀gbọ́n ni àwọn kan máa sọ̀rọ̀ kan wá ní àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run. Ìtumọ̀ ni pé àjọkẹ́ ayé àtẹ̀yàn bú àtẹ̀yàn rí ni Ọlọ́run kẹ́ nínú ayé, ṣùgbọ́n àsàkẹ́ ọ̀run Ọlọ́run yàn wá kẹ́ lọ́run ni. Ọ̀run ṣebi tí irú wà tí ògiri wá wọ̀ lọ papọ̀ bí iná orí kọ̀ láàfin dọ́run bí a sì jẹ́ yọ kò ní àmọ́ dọ́run. Ọ̀gbọ́n tí Bíbélì wí ni ó ní wí fún agbo kékeré kó má ṣe bẹ̀rù, torí pé dídùn Olúwa ni láti fi ìjọba rẹ̀ fún wọn, láti fi ìjọba rẹ̀ fún wọn. Ìyẹn ló ga jù, ìjọba yẹn ló ga jù, ìjọba yẹn ló ga jù. Kìí ṣe tí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ lé lónìí. Kódà bí ọwọ́ ọmọ ìjọ mi gan bá tẹ pásítọ̀ yóò fi pásítọ̀ sówó. Níbi tí ń wá owó dé báyìí wọ́n bá ní pásítọ̀ ní kọ́lá wá yóò wá pásítọ̀ wá. Ẹ mọ̀ tẹ́ra yín ṣe rí pé gbogbo yín kàn wọ́n sọ funfun ṣọ́ọ̀ṣì kò túmọ̀ sí pé èèyàn funfun ní gbogbo yín o, èèyàn bú ló pọ̀ jù. Bẹ́ẹ̀ mi bá ń give testimony bẹ́ẹ̀ yóò jó lọ́wájú yóò jó lẹ́yìn, yóò jó lọ́wájú yóò jó lẹ́yìn, yóò fi dídá gbọ́nú ṣọ́ọ̀ṣì rú. At the end of the day èèyàn bú náà ni. Torí pé ẹ ti fi ìyẹn jẹ yáàjọ ó ti wá náìsì gbogbo èèyàn ní mọ́ kó mára ó wá túmọ̀ sí pé wọ́n ọ̀run ni. Ẹ ṣe ra yín. Mo wo fíìmù kan True Conversion náà orúkọ ẹ gbìyànjú ẹ lọ wo Christian film ni True Conversion. Náà nínú fíìmù yẹn Christian brother kan wà tó yẹ pé gbogbo èèyàn lóró yẹn pé wọ́n ló ní prayer life tó bá ń gbàdúrà báyìí gbogbo èèyàn ní mọ́ ràn lọ́wọ́ àṣebọ̀dọ̀ bọ̀ ń pa bọ̀ ń wúruwúru ni gbogbo òjò sì mọ́lé èèyàn rẹ̀ ìbá tó ti ń pè ń pásítọ̀. Kí ló dẹ̀ fà ni pé wọ́n gbé lọ di òòṣà, wọ́n dẹ̀ ní wọn ò gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ ẹni tó bá jẹ́ Christian tó tọ́ rúbọ ní di òòṣà, ṣùgbọ́n má ṣe gbé débẹ̀ àwọn Christian ládùúgbò lè yẹ wọ́n rò pé Christian tó tọ́ ni bọ̀dá yìí àwọn mẹ̀pọ̀ Ọlọ́run ó gbèjà ìjà. Èmi dé bí aláwọ̀ olú yẹn ṣe fi ègèdè pé ẹni tí ó gé orí ẹ̀ jáde báyìí fẹ́ ó ná gé orí ẹ̀ o báwọn tó kù ṣe tubẹ́nu pé àríró eléèrí àfihàn lọ́rọ̀ ni gbogbo wọn bá tubẹ́. Nígbà tọ́lọ́run máa fi àṣírí ẹ̀ràn pásítọ̀ lọ́lọ́run sọ pé ẹ̀mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ lòun àfẹ́sọ́nà rẹ̀ ti bára wọn lò pọ̀, ẹ̀mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ìjọ òsì mọ̀ ó sì jẹ́wọ́ níwájú gbangba pé òun ti fàyè fún Jésù. Mo sọ fún yín sẹ́rí gbogbo àdúrà bàbá wa nínú Olúwa tẹ́ ẹ mọ́ ń gbà kiri ṣọ́ọ̀ṣì ẹ rò pé ìyẹn ní ìgbé ìyẹn ló fún yín nígbàlà ẹ mọ́ tara yín ẹ wọ̀ ná. Ẹ rí pé nínú ṣọ́ọ̀ṣì mi tí pásítọ̀ bá lọ bí 4, 5, 6 pásítọ̀ tó bá láìkì láti mọ̀ sòtọ́jú wọn ò ní fún mẹ́sẹ̀jì wa láàárín ọdún kan ó lè ṣẹ̀ kan péré náà fún kójó wàásù pé kán mọ́ sọ àwọn lẹ́nu láàárín ọdún kan péré. àìmọye irú ẹ̀ tí mo gbọ́ àìmọye irú ẹ̀ ọmọ máa gbé pásítọ̀ lọ ṣọ́ọ̀ṣì kan tó yẹ pé corrupt church ní ṣọ́ọ̀ṣì kò ní lóṣù kan tàti fi gbé torí wọ́n gbé ogun tì. ohun mìíràn tí mo ti fẹ́ ká tún gbéyàwó ẹ pé mo sọ fún wa pé ìyapa méjì ni mo sọ̀rọ̀ lórí ìyapa tẹ̀mí ìyapa tara. So ibi tí ìyapa ń fà sínú ìjọ nípa ti ara mo fẹ́ ká wò ó nípa ti ara ká tún wò ó nípa tẹ̀mí. Ibi tí ìyapa ń fà nípa ti ara ìkíní ìjà. Mo gbọ́ tẹ̀kan rí wọn ní senior pastor àti junior pastor wọ́n ń jà. So wọ́n ní senior pastor bóyá ìwàásù náà gbé fóun junior pastor ó dà pé wọ́n fóun ní bóyá àdúrà. Wọ́n ní ìgbà tí ìyẹn ládùúà ìyẹn junior pastor ẹ jẹ́ ká gbàdúrà gbogbo ẹni tó bá ní ikú ó yá kó kú dànù gbogbo ìjọba dìde Olúwa gbogbo ẹni tó ní ikú ó yá kó dànù. Gbogbo ìjọba fi tara gbà nígbà tó náà ṣe tiẹ̀ tó kó kángárà tiẹ̀ dànù kó mẹ́ ní senior pastor bá dé ìwàásù náà ní kó wá o lónìí ẹ kọ́kọ́ já gbàdúrà yìí ká tó gbọ́ ọ̀rọ̀ lọ ẹ dìde gbogbo ẹni tó bá ní kémi gan wọ kòtò ó yá kó ṣáájú mi wọ̀ ẹ gbàdúrà orúkọ Jésù gbogbo ẹni tó bá ní wọ kòtò. Ìyapa nínú ìjọ èso ẹni yẹ ìjà ẹni ẹ̀wọ́n náà báyìí wọ́n náà kiri àwọn kéèyàn wà ní ṣọ́ọ̀ṣì kó mọ̀ kiri èèyàn kálẹ̀ tó wà convenient láti wàásù àbí láti gbàdúrà ẹ mọ̀ pé ẹ̀rí ọkàn àwọn yẹn ti kú kò sí tí ń jẹ́rìí ọkàn mọ́ ẹ̀mí má ti sálọ tèfètèfè nínú ayé wọn tèfètèfè kò sí ẹrù ẹ̀mí má kan tó kù báyìí nínú ayé wọn mọ́ gbogbo ẹ̀ ló ti kó ó ti lọ. ẹ̀wọ́n ayẹ ìjọ kan nìyẹn o ìjọ kan tó wà tí mo tún gbà tẹ̀ wọ́n ní ìyàwó lọ́lọ́run pé òun dẹ̀ ló dájọ́ lẹ̀ òun dẹ̀ ló kọ́ ṣọ́ọ̀ṣì so wọ́n wá ní
ó wá ọ̀dẹ ọkọ. Sẹ́rí àwọn àṣìṣe tá a mọ̀ ṣe nìyẹn. Tó bá ṣe ìwọ ìyàwó lọ́lọ́run pè tọ́lọ́run pé ọkọ ẹ má ní èrò láti ta òróró lórí torọ́ bá sí ìránṣẹ́ ẹ jẹ́. Tó bá ṣe ìwọ ọkọ lọ́lọ́run pè tí kò pé aya wọ́n gbìyànjú láti sọ ìyàwó ẹ̀ di pastor mrs torọ́ ọ̀fọ̀ gbogbo ẹ̀ ká. Now ìyàwó lọ́lọ́run pè ìyàwó ló dájọ́ lẹ̀ ìyàwó rò pé kó ń jẹ́ kọ́kọ́ sọ̀pọ̀ sínú sẹ́ǹsẹ́ ló bá ta òróró lọ́kọ lórí ló yan ọkọ náà ní pásítọ̀. Wọ́n ló wá tó ọ̀rọ̀dún kan wọ́n wá ní ẹlẹ́mìí lọ ṣọ́ọ̀ṣì pé kí wọ́n lọ sí ilẹ̀ wọn tí wọ́n rà wọ́n torí wọ́n ti ra lẹ̀ síbì kan ibẹ̀ ẹ̀ dẹ̀ tóbi gan pé kán lọ ṣe káàmpù wọn níbẹ̀ pé káàmpù tán fẹ́ ṣe ní ọdún yẹn pé kán lọ bíbẹ̀ kán lọ ṣe. Wọ́n wá ní ìyàwó wá decide pé káwọn lọ wọ́n lọ́kọ wá ní rárá pé àwọn ò lọ ìyàwó láwọn lọ ọkọ láwọn lọ ó dáa ara àwọn mẹ́mbà kan wá tẹ̀lé ìyàwó lọ àwọn lọ ṣe káàmpù ńbẹ̀ ọkọ dúró sílé àwọn kan náà dúró tọkọ nílé wọn ò lọ ṣùgbọ́n ìgbà tí ìyàwó máa dé láti ibẹ̀ ìjọ ti fọ́nká torí àwọn kan ti tẹ̀lé ọkọ àwọn kan tẹ̀lé ìyàwó débi pé wọ́n ní láti gbé ọlọ́pàá wá ṣọ́ọ̀ṣì. So àwọn ọkọ máa ṣe sáfìsì láti àárọ̀ wọ 12 tọ́lọ́pọ̀ wà lẹ́nu ọ̀nà báyìí tó ń tìbọn. So táwọn ọkọ bá ti ń parí àwọn ìyàwó náà wá bẹ̀rẹ̀ sáfìsì tí wọ́n ní 1 o'clock. Wọ́n pín ìjọ kan ṣoṣo wọ́n pín sí méjì ìjà. Tàbá gbọ́ àwọn nǹkan mi tó ń ṣẹlẹ̀ ẹ̀rù ó bà yín pé ṣé ìjọ náà lélẹ́yìí ṣé lè ní ìjọ tí Kristi béèrè fún. Òmíràn àrùn kan ara àwọn èso ìyapa nípa ti ara nìyẹn nínú ìjọ àrùn kan. Ẹ tí rí pásítọ̀ tó yẹ pé á fún àwọn ọmọ ìjọ àti pásítọ̀ wọn ta abẹ́ rírí ẹ mọ̀ tara yín á fún àwọn ọmọ ìjọ àti pásítọ̀ wọn gbá tara wọn àwọn yẹn kó ń jọ o pásítọ̀ ló sì wọ́n bẹ́ẹ̀ tó pé àwọn tí pásítọ̀ dídì nínú dúdú sí wọn ò ju mélòó kan lọ. So àwọn yẹn náà bá ti dé àwọn gòkè pásítọ̀ ló sì ń bẹ̀rẹ̀ àti kí wọn. Àmìyẹ irú ìjọ bẹ́ẹ̀ àrùn kan ó dẹ̀ kọ́ nínú ìjọ Ọlọ́run bàbí. Mo wo Christian film kan pastor on strike náà èèyàn kan ti gbófòfó láàrin àwọn pastor méjì kan pastor kan wà tó pé ọ̀dàdá ni tó ti dáhùn tí ò dálẹ̀ láàrin wọn ó ti gbọ́rọ̀ ilé ó ti gbé fẹ́lẹ̀ ó ti gbé tẹ́lẹ̀ ó ti gbé fẹ́lẹ̀ so àárín wọn ti dàrú already àrùn kan wọ́n ní ara wọn sínú. So wọ́n wá dé inú mítí wọn ní ká gbàdúrà lọ́jọ́ yẹn ìyí táwọn fún lórí ọ̀fẹ́ kókó dìde kó gbàdúrà ìkejì sì wà lórí ìjòkó ló bá dìde orúkọ Jésù adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo wa nísìn táìtò kú la lò làwọn kan tún lo táìtò gùn rádaràda ṣé ń tààrà wọn nu àdúrà náà nígbà o ńgbàdúrà lójú ara ẹni yẹ o tààtò wa wí tán orúkọ wa gùn gbọ̀nàgbọ̀nà gàgàgàgà sórúkọ náà nù àdúrà nígbà o Ọlọ́run gbọ́ ọpẹ́ wa sádùá nu kásọ̀fọ̀ onítàì Google náà ti dìde will you stop that nonsense sẹ́mi náà lọ́n bá wí báyẹn nínú kẹ́kẹ́ gbàdúrà náà nìyẹn o níjà bá bẹ̀rẹ̀ nọ́mbà fi sọ̀pá tú sí àwọn. Kíní kan ni mo fẹ́ ká mọ̀ wípé má jẹ́ kí ìjọ Ọlọ́run tọwọ́ ẹ̀ bàjẹ́. Ìdí nìyẹn tí mo dẹ̀ mọ́ sọ sẹ́rí táwọn ní bàbá kú bàbá relé bàbá kú bàbá nínú fíìmù tí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé true conversion tí mo sọ fún yín pé nígbà tọ́lọ̀ sọ àṣírí bọ̀dà tó kú tọ́lọ̀ sọ fún pásítọ̀ tán áńgẹ́lì ẹ̀ bá disappear pásítọ̀ bá ní kó n tún wọn lọ làwọn èmi èsù náà bá tún yọ sí pásítọ̀ náà bá fẹ́ kó lùlù bó pásítọ̀ Jésù tó pariwo áńgẹ́lì ẹ̀ bá tún appear áńgẹ́lì ẹ̀ bá lé àwọn èmi èsù sẹ́yìn áńgẹ́lì ẹ̀ wá bí pé ṣé ìwọ gan sẹ́ni ìgbàlà ni ọ́ òun láńgẹ́lì ẹ̀ bí disappear ní pásítọ̀ náà bá jí ní pásítọ̀ náà bá bẹ̀rẹ̀ sí wọn realize náà wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn àṣìṣe pásítọ̀ àsóhùn gan mọ́ lù ìyàwó ní pásítọ̀ yìí o àsóhùn náà mọ́ lù ìyàwó àṣé kìí ṣe kó tẹ̀tún lù ìyàwó nìkan àsọgbó orí ló tún fi ṣiṣẹ́ ìránṣẹ́ wọ́n kàn lè mọ̀ ṣe program lọ báyìí bóyá ó ti study àwọn ọmọ òjò ó ti morú sẹ́tàn ṣe yóò kàn ní ìwọ ọgbà contract láìpẹ́ Ọlọ́run sọ fún mi pé ọgbà contract Ọlọ́run rẹ o psychologically ló kàn fi ń prophesy. Ohun mìíràn ọ̀tẹ̀ ẹ bá wo Timothy kejì orí kẹta ẹsẹ̀ ìkẹjọ sí kẹsàn-án. Gẹ́gẹ́ bí Jánẹ́sì àti Jámbérì kọjú ìjà sí Mósè. Bó ti kọjú ìjà sí Mósè. Bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí kọjú ìjà sí òtítọ́. Àwọn ènìyàn tí inú wọn díbàjẹ́. Àwọn tí inú wọn díbàjẹ́. Àwọn ẹni ìtanù.
ní ti ọ̀rọ̀ ìgbàgbọ́. Ó tó àwọn ẹni ìtanù ní títí ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀tẹ̀. Ó níbi tẹ́mi lè gba àsọtẹ́lẹ̀ mọ́ nínú ìjọ. Torí àwọn tí mọ́ láwọn sọ àsọtẹ́lẹ̀ ìsọwọ́ di ọ̀tẹ̀ wọn ní agbára. Ẹni bá ti mọ́ sábà mẹ́nu jù láàrin wọn, àwọn tó kó dojúlé ni. Wọ́n lè torí ẹ̀ta lọ́fà àmẹ́yẹ ìwé tí mo ti gbọ́. Ilé náà tẹ́lẹ̀ balẹ̀ òun lọ́nà ẹ̀mí méjì mẹ́jọ. Wọ́n lè ta lọ́fà tí ò ní dé mọ́. Tó yẹ pé inú ẹ̀mí tó lè mú yẹn náà láti dàsọdásọ. Lady kan ní former church ibi tí mo ti kúrò. Ó ní bàbá òun nínú Olúwa nínú church kan tó náà ló ń gbà kan. Pé bàbá yẹn bá kàn déédéé pé òun wípé pásítọ̀ kan rí òfin pé òun fẹ́ kóun àti lady yẹn káwọn jọ lórí òkè káwọn lọ gbàdúrà òdìlé lórí. Olóòlóhun ti gbọ́ òun yà fi star yẹrí òun ló lọ bá pásítọ̀ yẹn pé ibi tẹ́yìn náà bá mọ̀ ẹ̀ kiri bọ̀. Bàbá yẹn ló gorí òkè lọ torí ti ní ọba ti yín jẹ́ o. Gbọ́ ọ̀pọ̀lọpọ̀ onírúurú ìpéjọpọ̀ lẹ́rò pọ́n dálẹ̀ nítorí tolúwa ẹ̀ dá àárín wọn tán ìtàn mọ́ dánwò ẹ̀rù ó bà yín ọ̀tẹ̀. Ó mìíràn ìlépa ibi sára ẹni ìlépa ibi. Wọ́n ti gbọ́ pásítọ̀ tí táwọn pásítọ̀ ẹgbẹ́ dídì ránṣẹ́ sínsì pé kó lọ pádànù. Àdá bá dẹ̀ wádìí náà bá wa lọ síwájú tàwa sẹ́yìn náà torí owó náà ni o. Ìlépa ibi síra ẹni. Wúmà kan àjọ ń gbàdúrà ń gbà kan gbà tí mo mọ́ sábà lórí òkè dáadáa. Akàsáwọn sọ̀rọ̀ ló wá níyà ó ní kọ́ lọ́mọ sànú ó bá dárúkọ orí òkè kan fún mi. Ó ní lọ́jọ́ kan ní pásítọ̀ yẹn ń lọ ní àfọ̀sẹ́ bá jábọ́ lára ẹ̀. Ó ní ìgbà tó sàrí pé òun ti rò ló bá sàfọwọ́ rárá títí ló bá mu ó lé ẹmu sa ẹrù yín ni ẹgbẹ́ náà ni ló bá gbé ló bá mú nkẹtọ ló bá ní ìyẹn láti dira náà ni tó bá wà láti dira àfọ̀sí ayé ni ó di ọ̀làwùrì. Ìlépa ibi síra ẹ̀ẹ́dẹ̀rí pé irú pásítọ̀ yẹn béèrè kan bá ṣe báyìí ayé bàjẹ́ bẹ́ẹ̀ ni yóò bá sínú Ọlọ́run nítòótọ́ àfọ̀sẹ́ lè bá yé ẹ̀jẹ̀. Ìlépa ibi síra ẹni ṣé báwọn ìránṣẹ́ Ọlọ́run kan ni mo gbọ́ pé wọ́n ní wọ́n kóra wọn lọ rí ọ̀fẹ́ 6 ni wọ́n tí wọ́n ní wọ́n lọ ń gbàdúrà pé gbogbo àwọn táwọn ti gbàdúrà fún tí wọn ò mú oore káyé wọn bàjẹ́ àwọn agbáwẹ̀ láti àárọ̀ tẹ́ máa bírèkì ìrọ̀lẹ́ wọ́n wá mú ewúro wọ́n wá gbo ewúro wọ́n wá máa fi ewúro jẹ búrẹ́dì pé bí ìkíní ti ń korò bẹ́ẹ̀ ni káyé ọmọ korò. Ìlépa ibi sára ẹni ìlépa ibi ẹ̀rọ àwọn pásítọ̀ tó mọ̀ fògùn léra wọn lórí pẹ́pẹ́ àmẹ́yẹ rú àtàtì gbọ́gbọ́gbọ́. Wọ́n máa ṣọ̀ọ̀ṣì dáàdì mi wọ́n ní bọ́ọ̀ kan wọ́n gbé lọ bíbẹ̀ kó lọ ṣe teaching practical wọ́n ní bó ṣe wá débẹ̀ ló bá dórí pẹpẹ ló bá ń sọ ẹ̀yin àjẹ́ inú ṣọ́ọ̀ṣì yìí ẹ̀yin mèrè kíní kan inú ṣọ́ọ̀ṣì yìí ẹ̀yin àjẹ́ yí padà kíní kan kéde kan àwọn èèyàn rà sáà náà lọ ń sẹ́nu wéréwéré sí báyìí. Orí pẹpẹ náà ló wà tán náà ti ré bọ́ orí pẹpẹ náà ti já bọ́ fẹ́ẹ́sì náà ti gbé lọ lọ́wọ́ sá lọ ń gbàdúrà fún kó mọ̀ kú. Ìlépa ibi síra ẹni Bíbélì wípé láàárín àwọn ènìyàn mi lára àwọn èèyàn ìkà ó mi ìjọsìn ojú ní tí Iyapa mọ́ fàníyàn wọn ò ní láìkí yín o. Àwa pásítọ̀ yóò dáa fún yín ẹ̀ ṣe rere. Nígbà tẹ́ bá yí padà tán olórí burúkú ó pẹ́ káyé ẹ̀ tó bàjẹ́. Yorùbá wí pé ọjọ́ dọ̀bálẹ̀ inú ẹ̀ lóṣù ìṣẹ̀sìn tọ́lọ́ ò mọ̀ sí ojú la fi ń so gbogbo olú ìjọ Ọlọ́run lónìí. Ẹni tá à nífẹ̀ẹ́ tó bá débẹ̀ tó bá lídìí àdúrà á mọ̀ sí Iyapa nífẹ̀ẹ́ á sì nífẹ̀ẹ́. Ara àwọn nǹkan tí èso Iyapa nípa tara tó máa ń fà nìyẹn ìṣẹ̀sìn ojú. Philippians chapter 2 verse 3 a lè kọ bẹ̀ẹ́ kalẹ̀. Ìkẹfà ìdàrúdàpọ̀ àtà ìgbọ́ra ẹni yé ẹ̀yẹ́pọ̀ kan rí kése. Sẹ́lámù kan wà tó yẹ pé tẹ́ bá lẹ́ pè mítì kò yẹ kẹ́ ẹ pé irú wọn torí tẹ́ bá pè wọ́n tẹ́ máa mú ìmọ̀ràn lẹ̀ pé báyìí ni ká ṣe sẹ́rí bẹ́ẹ̀ lómi bá dìde tó bá takò mọ̀ràn yẹn tàbí tó mú mọ̀ràn míì wá ẹ dáràn òkè ìránṣẹ́ Ọlọ́run kan wọ́n ní church bíi táwọn wà nígbà kan wọ́n ní ìjọ yẹn ní bóyá 4 acres kọ́ náà pé ni bóyá 5 acres ṣáà ní ilé yẹn kí wọ́n á yan àwọn committee kan láti mú suggestion wá ní tá máa ṣe lórí ilẹ̀ yẹn wọ́n ní àwọn á dìde pé tò irú ilẹ̀ báyìí ẹ jẹ́ ká kọ́kọ́ fẹ́ǹsì ẹ̀
so tá bá fẹ́ǹsì ẹ̀ a ti mọ̀ pé a ti secure ilẹ̀ pé ìtàbà máa padà filẹ̀ ṣe ń gbà yẹn kódà gbíjọba tẹ̀ tí wà lágbára àti ìṣe kankan but tá bá ti fẹ́ǹsì ẹ̀ náà wọ́n ti secure ẹ̀ pé irú bọ́ọ̀lù ṣe secure ẹ̀ káwọn amú apá kan nínú ẹ̀ káwọn ará mọ́ fi ṣe káàmpù bó tẹ̀ pé gbó pọ̀ but tá bá ti ṣe káàmpù díẹ̀ ibi tá bá ti ṣe káàmpù yẹn náà làwọn ti mọ develop bẹ̀ lọ wọ́n lé ẹ̀ka bá dìde pé no kò yẹ káwọn ṣe bẹ́ẹ̀ kí ni káwọn fẹ́ǹsì kò sówó kò sí kan kọ́kà sáà fi kalẹ̀ náà tó bá yá àjọ mọ̀ padà decide tó bá ṣe wọ́n ní ó sáà fi ọ̀tẹ̀ ó fi da ìmọ̀ràn àwọn rú nítorí pé ẹnu tiẹ̀ tó kéde ẹ̀ at the end of the day wọ́n láwọn tí kò ń ṣọ́ọ̀ṣì o ṣùgbọ́n ilẹ̀ yẹn nísìn wọ́n ní ilẹ̀ yẹn ti dùlú ṣùgbọ́n the bad news ni pé kì í ṣèjọ lónìí ilẹ̀ yẹn mọ́ àwọn ọmọ nílẹ̀ ti gbà torí èèyàn kan ló kàn bùjọ́ ń gbà yẹn èèyàn kan ló kàn bu ìjọ ń gbà yẹn so àwọn ọmọ onílẹ̀ ti ṣe kiri o látàrí kẹ́nìbọ̀ ti ṣe nǹkan kan lórí ẹ̀ that is it ìdàrúdàpọ̀ àtàgbọ́dá nìyẹn kéèyàn mú ọ̀ràn ńlẹ̀ báyìí àwọn tó bá ti láwọn jẹ́ abẹnugan gbòógì nínú wọn báyìí bí ìmọ̀ràn tẹ́ bá ti múlẹ̀ bá ti wọn mu tó fẹsẹ̀ yí ìdàrú báyìí náà ni pé kàkà kẹ́kọ̀ọ́ mọ̀ jẹ́ sèse àyà fi ṣàwádà nù. ohun mìíràn ibi tí ìyapa ń ṣe nínú ìjọ nípa ti ẹ̀mí ìkíní pípa náà fẹ́ òtítọ́ ìyapa mọ́pa náà fẹ́ òtítọ́ nù ìjọ ìyapa ẹ̀mí kì í dédé bẹ̀rẹ̀ inú ìyapa tara náà ní ti mọ́ ṣiṣẹ́ wọ tẹ̀mí so bí ìyapa bá ti bẹ̀rẹ̀ nípa tara ó di dandan kí tẹ̀mí ó gbérí ó di dandan kí ti ìyapa tẹ̀mí kó dìde so àkọ́kọ́ ni pé kí ni o ìpípa náà ìfẹ́ òtítọ́ sọnù rújọ bẹ́ẹ̀ ohun mìíràn ó ní ìrọ̀wọ́ mú òkùnkùn ẹ̀rí pé tó bá ti di pé ìjọba ti sínú rẹ̀ pọ̀ ẹ̀mí mọ́ òkùnkùn ṣe kí ni o kí á náà rọ̀wọ́ mú owó sọ àtàjẹ́ ó gbilẹ̀ ní sọ́ọ̀sùn bíi ìjọ yẹn ó di ilé ewúrẹ́ àtẹlẹ́dẹ̀ yóò wá dibi tí èso ó di bàbá àṣàlẹ̀ torí kò sírù àdúrà àtẹlẹgbà nínú ìjọ bẹ́ẹ̀ tí ó gbà bó ṣe wà nù torí ọlọ́run tí ó gbà náà lẹ́tí tilẹ̀kùn mọ́ síta pẹ̀lú kíni o pẹ̀lú ìwà rádaràda ìwà rúdurùdu ìwà tí ò ní láárí ohun mìíràn gbígba ọfà láàyè ẹ̀rí pé tí ìyapa bá ti wà ọfà ó mọ̀ wọnú ìjọ sòsé ni bẹ́ẹ̀ ti ń gbọ́ pé ọmọ ìjọ dáràn náà mọ̀ gbọ́ pé ọmọ ìjọ kan kú náà mọ̀ gbọ́ pé ọmọ ìjọ kan ṣàìsàn oríṣiríṣi ọ̀fà ni ó mọ̀ wọlé sínú ìjọ bẹ́ẹ̀ torí pé ìjọ yóò ti dìjọ tó ògiri tó lanu tálàǹgbá ṣe kí ni o ti ń gbàbẹ̀ wọlé. òmíràn ìyapa ẹ̀mí kúrò nínú olúwa nítorí wọ́n ṣẹlẹ̀ nìyẹn ẹ rí i pé irú ibẹ̀ yẹ ọlọ́run lè ṣe kí ni o kò lè gbé níbẹ̀ mọ́ kò sí bọ́lọ̀ ṣe fẹ́ gbé níbẹ̀ yẹ mọ́ ẹ dẹ̀ rí i pé gbogbo ìjọsìn tẹ́yẹ̀ bá lè ṣe níbẹ̀ yẹ ọkàn ò lè kọ̀nẹ́ẹ̀tì ní ìparí sísọ ìlépa ọ̀run nù ẹ rí i pé ìjọ tí ìyapa bá ti wà ọjọ́ òní pásítọ̀ ṣe fẹ́ rojú ráyè sọ pé òun wàásù ìjọba ọ̀run bó bá tiẹ̀ wá èèyàn mélòó ni ó gbọ́ ní ìparí ẹ jẹ́ ká wo Revelation orí 3 ẹsẹ̀ 20 Revelation chapter 3 verse 20 kíyèsí mo dúró ní ẹnu ilẹ̀kùn mo sì ń kàkùn bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣí ilẹ̀kùn èmi ò wọlé tọ̀ ọ́ èmi ò máa bá a jẹun àtòun pẹ̀lú mi ìwọ tó ń gbọ́ mi yìí ìjẹ́sẹ́nu ilé rẹ tòrò tó tá bá sọ̀rọ̀ yapa kìí ṣe inú ìjọ nìkan bí ìdílé gan bá dàrú ìjọba ò lè nítumọ̀ bí àárín ọkọ àtayàgò ò bá gún régé bẹ́ẹ̀ bá lọ wọnú ìjọsìn ẹ ó kó wàhálà wọnú ìjọ yẹn nítorí pé tẹ́ ẹ bá wo àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n lọ láti lọ gba ilẹ̀ Jẹ́ríkò ẹ rí i pé Ákánì ló gbà bọ̀dẹ̀ ẹ rí i pé arákùnrin ẹ ṣe kí ni ó gbà bọ̀dẹ̀ torí èèyàn kan sọ tó gbọ́jẹ̀gẹ́ láàrin wọn ó dẹ̀ fa ikú èèyàn 30 ìyẹn 30 ló kú lè sórí ibi pa láàrin wọn nítorí ẹ̀ṣẹ̀ èèyàn kan so ẹ rí i pé bí ìdílé gan ò bá tòrò ìjọba ò lè ṣe kí ni o kò lè lálàáfíà torí pé ìdílé nìjọ nítorí ẹ̀ṣẹ̀ ọkùnrin Ákánì yẹn nìkan ṣoṣo ẹ rí i pé èèyàn 30 ló kú sójú ogun nítorí ẹ̀ṣẹ̀ tiẹ̀ nìkan Ọlọ́run torí ẹ̀ṣẹ̀ èèyàn kan péré ó dẹ̀ kó láàrin àwọn ènìyàn rẹ̀ so ẹ rí i pé bí ìdílé kan bá yege tó bá ní problem nínú ilé pátá àbá sẹ́tù problem yẹn tó máa ń gbé wọn ní ìjọ bẹ́ẹ̀ ó lè gba ẹ̀mí sí burúkú wọlé sínú ìjọ Ọlọ́run ìdí nìyẹn ìwọ ọkọ ìwọ aya tó ń gbọ́ mi ní àkókò yìí ṣé ò sí ìyapa nínú ilé yín
bí Iyapa bá wà Jésù ń kọ sí yín lówùúrọ̀ yìí o wípé kíyèsí èmi bẹ lẹ́nu ilẹ̀kùn bí ẹnikẹ́ni bá gbóhùn mi tó sì ti lẹ́kùn ilẹ̀kùn èwo là ń sọ kéésì ilẹ̀kùn ní ilé yín o, ilẹ̀kùn ọkàn yín, ilẹ̀kùn ọkàn rẹ, ilẹ̀kùn ọkàn rẹ. Ìwọ ọ̀sà tó ní ìyàn sínú, ìwọ kwaya mistress tó ní ìyàn sínú, ìwọ olórí ẹgbẹ́ inú ìjọ tó ní ìyàn sínú, tètè sí àtúnṣe báyìí. Jésù wípé bí ẹnikẹ́ni bá mú ẹ̀bùn rẹ̀ wá sí pẹpẹ tó bá rántí pé òun àti ẹnìkan ní aáwọ̀ kó kọ́kọ́ fi ẹbọ rẹ̀ lẹ̀ kalẹ̀ síbi pẹpẹ kó wá lọ sí àtúnṣe, kó wá ṣẹ̀ṣẹ̀ padà wá sí ìyẹ̀wò àjọ Ọlọ́run mọ́ lónìí sí àtúnṣe ọ̀nà rẹ̀. Ẹlòmíì ò mọ̀ fi ìkòsínú kọrin, ẹlòmíì ò mọ̀ fi àrán kàn wá kọrin wájú, ẹlòmíì ò fi ìkòsínú mọ̀ dáwọ́, ẹlòmíì ò ní ọmọlàkejì sínú yóò dẹ̀ mọ̀ sàn dámẹ́wàá. Irú dámẹ́wàá bẹ́ẹ̀ ò ní ìtẹ́wọ́gbà. Irú orin téèyàn kọ nínú ìbínú, orin téèyàn kọ nínú ẹ̀gàn, orin téèyàn kọ nínú ìbínú jẹ́ ọ̀kan sọ́mọlàkejì, àwọn orin yẹn ò ní ìtumọ̀. Iṣẹ́ ẹ̀sìn téèyàn bá ṣe nínú àrán kan àti nínú sí ara gbogbo kò jẹ́ ìtẹ́wọ́gbà. Àfi kéèyàn yí padà, ẹ já dìde lórí ẹsẹ̀ wa. Mo nígbàgbọ́ pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà tàbí ìmọ̀ràn ẹ lè pè sórí aago yìí 08065935539. Ẹ máa gbé nínú oore ọ̀fẹ́ Kristi.